Go back to the story now. Na church matter. Na church gbọ́ ohun tó ti ṣẹlẹ̀ kò mà sóhun tójú ò ní rí nílẹ̀ Yorùbá kò mà sóhun tójú wa ò mà ní rí nílẹ̀ Òtùfẹ̀ ẹ̀yin ènìyàn mi ẹ ti wá wo ẹni tó ń pera rẹ̀ ní ohun tó jẹ́ ẹ wá wo ẹni tó ń pera rẹ̀ ní ohun tó jẹ́ nílẹ̀ Òtùfẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè kẹ́nìkan kù gìrì jáde kó máa pera ẹ̀ lọ́ba kó dẹ̀ dress bí ọba nínú ìlú ẹ̀yin ènìyàn mi ò ní kú ìwọ náà ò ní kú ojú tó fi ń wò mí yìí ò ní fọ́ o ẹ̀yin ènìyàn wa màá fẹ́ kẹ́ farabalẹ̀ kí ẹ wá bá mi wo fọ́nrán yìí ẹ wá wo arákùnrin yìí ìlú Èkó lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ìlú Èkó ló ti ṣẹlẹ̀ o kí la ti fẹ́ perú eléyìí tí wọ́n dẹ̀ pé ìpàdé àwọn ọlọ́ba ìwọ náà bára wọn òun darapọ̀ mọ́ wọn tọ́ arákùnrin kábíyèsí ọba ìlú wo ni tiyín o ó di wò mí wọ̀ ẹ̀yin ènìyàn mi kò mà sí nǹkan tójú ò ní rí nílẹ̀ Yorùbá olúkálùkù wọ́n lọ sí ọjà China wọ́n lọ ń ra adé wọ́n lọ sí orí igbá China wọ́n lọ ń ra adé wọ́n gbádé sórí wọ́n ń kó lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n fẹ́ di ọba àwọn náà fẹ́ máa pàṣẹ ẹ wo ẹnu ọlọ́rọ̀ òun lọ̀rọ̀ ti ń dùn gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi ẹ ní kù máa fẹ́ kẹ́ farabalẹ̀ ẹ jẹ́ ká jọ wá lọ wò ẹ jẹ́ wá lọ gbọ́ ohun tó wí ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́ ó ń fọ́. Let him remove it. Okay, go there now. You can collect it. Ẹ̀yin èèyàn mi ayé sì wá bàjẹ́ báyìí ọwọ́ ti ba arákùnrin Mr. King pirated king kan láàfin wá báyìí o ọkùnrin yìí ti pèrè ẹ̀kẹ́ pirated impersonation ló lò yìí ẹ máa tẹ̀lé mi ká lọ ẹ gbọ́ gbidigbidi ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí tó pèrè ní king ni ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ jàre. ẹ máa dárúkọ yín síbẹ̀ kẹ́lẹ́ máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lọ yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lọ yẹn ọ̀yá ẹ máa sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ni Joshua. No, Joshua kọ́. You said over. I don't put the Joshua. King Joshua. King Archbishop Joshua Godson Abiodun ni orúkọ mi. Ọba àdúgbò. Mi ò kì í ṣe ọba ìlú. Báwo ni kì í ṣe lọ́wọ́ yìí? Kí ló ní ṣe? Ẹ ṣe. Who crying with all this? Ó ṣẹlẹ̀ ní bíi ó ti lé ní ọdún mẹ́wàá báyìí. Ẹ ti ń dá dé káàkiri. So Ọlọ́run bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pé ọba ni mí nínú Jésù. So odidi ọdún méjì ni mo fi ṣàìgbọràn láti gba ohun Ọlọ́run yẹn. So kó tó wá di pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn sí mi pé òun ṣe mí ní ọba nínú Jésù tí àwọn tí ó rán wá láti even outside Lagos wọ́n ṣì wà láyé. So nígbà tí lẹ́yìn ọdún méjì tí èmi àti Ọlọ́run ti jọ ń wà nínú ìwọ̀yá ìjà lórí sá. Ẹ fi ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ wọ́n ní nẹ́tíwọ̀kì ẹ fi ń bọ́ lọ́hùn sọ̀rọ̀. Bí Ọlọ́run ṣe máa ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ náà. Ok, ẹ continue. So ó wá ní so ìgbà tó wá ti di pé àwọn nǹkan tó ń bá mi sọ ó tún rán àwọn èèyàn wá láti wá. Báyìí sọ pé kẹ́ máa dé adé tí ọba
láti gba ipò yẹn. So ní àwọn àkókò ọdún méjì yẹn ó jẹ́ àwọn àkókò tí mo fi ń wá inú Ọlọ́run, torí pé mo mọ̀ pé nǹkan tí Ọlọ́run sọ fún mi kì í ṣe nǹkan tí ó nọ́mà, kò dẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé ó ṣe nǹkan tó jẹ́ pé ó nọ́mà, kò dẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé ó kọ́mọ̀ láàárín ìránṣẹ́ Ọlọ́run. Olúwa wá ní pé kí n lọ sínú Bíbélì tí gbé kí n lọ kà á pé nǹkan tó ń bá mi sọ yìí òun fi sínú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ó ní àwọn tí òun fi fún láti ní ìmọ̀ àti òye nínú ẹ̀. Òun ni ìbéèrè tí àwọn kábíyèsí bí mi pé ọba bo ni mí, òun ló jẹ́ kí n sọ pé mi kì í ṣe ọba ìlú. Ó dàbí fún àpẹẹrẹ ẹ rí i pé àwọn kan máa ń sọ pé ọba orin nínú kárí àwọn, wọ́n ní ọba fújì, ọba lẹ́dẹ̀ mọ̀ pé àwọn bá ń ṣe nǹkan bíbá ilé ni ẹ wá dádé ẹrù kẹrẹ everything ẹ ń kó bọ̀. ó fẹ́ lo sáàpù sọ̀bọ̀ orin ọba fújì bọ́ wọn dádé wọn lókè. àwọn ọ̀dọ́ wọn fẹ́ ló pè ní wọn dádé wọn lókè. wọ́n gbìyànjú àti ṣàlàyé. àlàyé yìí gan ti ó ti pọ̀ jù. ẹ ṣí kíláàsì yìí yẹn. ẹ jọ láti tún yín. you that class thank you. ṣẹlẹ̀ iṣẹ́ ọba àlú ẹ̀dẹ̀ mú adé ẹ dádé ẹ lóru kẹrẹ ẹ múra bí ọba ẹ̀dẹ̀ wá sáàárín àwọn ọba. Ibo ni ẹ ló pẹ́ jọba sí? Ibo ni àdúgbò yẹn? Mo sọ pé mi ò jẹ́. Ibo làdúgbò yìí yẹn? Ibo làdúgbò yẹn ṣọ́ọ̀ṣì wà. Ìṣọ́ọ̀ṣì kan wò àdúgbò yẹn? Agbodo Egbe ni. Agbodo Egbe. Ṣé Logun state àbí l'Ọ́yọ́ state? Ní Lagos ni. Ní Lagos state. Thank you so much. Ẹ ṣe ọba àgùdó mọ̀ pé máa ń múra báyìí. Ti pàdé ní. Now ṣé ọ̀rọ̀ ọdún bábí yẹn náà ló ní kẹ́ lóyún sọ́rùn tẹ wà sọ́wọ́? Ọ̀rọ̀ báyìí yẹn náà ló sọ bẹ́ẹ̀. Torí hold on this man. Tí wọ́n wá sọ pé ọba nínú church àmọ́ fìlà tí wọ́n ń dé tẹ́tẹ́ bá ti ní wọn bẹ́ẹ̀ sọ pé inú church nǹkan ló ti wọlé ìjẹsẹ̀ yìí ẹ̀tẹ̀ páìlẹ̀kẹ̀ ẹ̀dájú ọba. You are now coming to a program táwọn bá wà. Ṣé ìjọba Lagos State ti fún lórí certificate àti ìpè sáwọn Victor kí lórúkọ yìí ẹ̀rọ ìgbọ̀ yìí? Say your name. Orúkọ mi ni Say your name. Kí ló jẹ́ kí torí Yorùbá lè fi sọ? Yorùbá ní yàrá. Kí ló jẹ́ kí? Ẹ pé kí ni Yorùbá. Ẹ pé kí ni Yorùbá lọ? Kí ló jẹ́ kí? Ó yá sí ìgírí ẹ̀gbẹ́ Kí ló jẹ́ kí? Kó sílẹ̀. Gómìnà kò dé sórí ilé yìí náà. na church matter. Ẹ na ṣọ́ọ̀ṣì máa For himself, let him remove it. Gómìnà kò dé lé lẹ́yìn náà. You can collect it. Ó tún pàkájà. Ó pàkájà rẹ̀. Ló pàkájà. Àwọn àti ògbẹ́. Gbogbo tọwọ́. Ó máa yẹ ògbẹ́ Tọwọ́ everything. Yes. Everything. Àwọn ẹ̀ṣẹ̀ ní ṣe pé àwọn alẹ́ ni oòrùn yẹ ẹgbẹ́ tààrà ti ṣe. Every tara say Gbogbo ọmọ ṣe ń gbé yẹ. Ìdílé ti ṣẹ́gun ní you see that police come and carry you. Ó yá ìgbà pé kó gbé pé ọba kíní ọwọ́ ẹ̀. Ìṣekúṣe ń ta, wọ́n lọ bá àwọn ọba yẹn ṣe kíní kan. Ọ̀pá yẹn ìgbélẹ̀. Ó yá ìpàkájà ṣé ọdún pàkájà náà ló bá kú bẹ́ẹ̀lì. Oya ṣé wọ́n pàkájà lónìí? Ó pàkájà yẹn ẹ̀tú. Ṣé wọ́n pàkájà ní bíbélì ni? Ẹ̀tú. Now media. Give it to me. Ẹ̀sọ́ déètì tí kò ìṣẹ̀lẹ̀ yẹn máa tó sínú ẹ̀. Ẹ̀sọ́ sílẹ̀ pé ẹ̀ pàápàá. Lose. Drop your phone here and lose it. Ó yá. Ìní on the 25 of January 2026 ni a bá arákùnrin yìí pàdé tí wọ́n múra bí ọba ìlú gẹ́gẹ́ bí nǹkan táwọn náà sọ òun ṣe ọba ìlú. Ẹ máa gbọ́ èyí tó kù nínú fọ́nrán tó fẹ́ jáde. Bring it. A wà ní ìlú ọ̀tọ̀ máa fi sínú right up sir. Move everything out. Ó tún wọ́ta gbé. Ìyẹn ti di Òun ló gbé lọ́lẹ̀ ó ti di tagbọ́ lọ́tọ̀. Ó gbẹ́rù ti di jọba. Ó ti di tagbọ́ lọ́tọ̀. Àwọn wọ́n ti bá Ó jẹ́ lọ tẹ́ sójú òṣì. Ó lọ tẹ́ sójú ẹni ló ti di tagbọ́ lọ́tọ̀. Ẹ bá mi kó kálẹ̀ kó sídìí òdì. kò sí ẹni tí mo fẹ́ lọ sọ fún ìpilẹ̀ṣẹ̀ ohun tí mo ṣe
tẹ́ ẹ rí lónìí ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí mo sọ mi sọ pé bóyá èèyàn kan ló ní kí n ṣe nínú ọ̀rọ̀ tí mo sọ bó ní Ọlọ́run fún ara ẹ̀ lè ó rán mi ní nǹkan tí mo ṣe. òun ló fi jẹ́ pé You know what? Let me tell you what you don't know. Impersonation. Well, hold on, please. If God. Ẹ̀yin ènìyàn ẹnu ẹ gbọ́rọ̀ lẹ́nu. Ó ní nígbà tó ń bá Ọlọ́run wọ̀ yá àjà ẹ ti gbọ́rú ẹ̀ rí. Ó fẹ́ sọ́ra ẹ di Lucifer tí wọ́n ló ń bá Ọlọ́run jà lọ́run. Àbí? Ó fẹ́ sọ́ra ẹ di Lucifer àbí? Ó lóun bá Ọlọ́run wọ̀ yá àjà ó lóun gbóhùn Ọlọ́run pé Ọlọ́run ló sọ pé kò ń dé adé. Ọ̀gá ò bá lọ dá adé fámìlì yìí. Adé fámìlì yìí lè ò bá dé. Tí wọ́n wá pè pàdé ìwọ náà wá lọ darapọ̀ mọ́ wọn. Ṣé rí gbogbo ẹ̀yin tó kù bẹ́ẹ̀ ṣe máa ṣẹ̀sín rèé. Bẹ́ẹ̀ ṣe máa ṣẹ̀sín rèé. Àtẹ̀yin tí wọ́n fi jọba nínú ìlú tẹ́ ń ṣe wérewère tẹ́ ń ṣe wọ́nranwọ̀nran bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sín ní gbangba rèé. Ẹ ṣe kú o wọ́n sì kú. Wọ́n sì kú. Eléyìí tiẹ̀ lórí láyà tí bá tẹ ẹgbẹ́ ẹnìkan níjọ́ kìíní àná tó lóun fẹ́ jọba ní Libya. Àbí bẹ́ẹ̀ kọ́ tó pelére tí wọ́n ṣeré wọ́n ṣe gbogbo ẹ̀. Ìtú táwọn ọmọ Ìgbò náà máa ń pa nìyẹn. Ibikíbi tó bá wà náà fẹ́ jọba síbẹ̀. Ìwọ tí lórí láyà o ti ń jọba nínú ìlú Èkó. Bàbá wa Akínolú kábíyèsí ìlú Èkó ẹ fọwọ́ òfin gbé o. Olè làwọn rú eléyìí olè ni wọ́n o. Ó ní mission. Irú àwọn eléyìí ní mission. Ó ní nǹkan tó ń rò lọ́kàn ó ní nǹkan tó fẹ́ ṣe. Ẹ fòfin gbé o. Òfin ni kẹ́ ẹ fi gbé e. Ọwọ́ àwọn gbófinró tẹ́ ti tẹ́ already. Ọlọ́run gbà wá nílẹ̀ Yorùbá o tó ti di wípé olúkálùkù ti ń forí adé ń ṣe bó ṣe wù. Wọ́n ti ń forí adé tàfàlà. Ẹ wo ayé àtijọ́ wọn bí olúwa rẹ̀ tó bẹ́ẹ̀. Ẹnìkan á dọ́rú eléwò láyé àtijọ́. Orí tó dé adé yẹn sí ilẹ̀ ẹ̀nu á ti bá orí yẹn. Ilẹ̀ ẹ̀nu á ti bá. Ó fẹ́ dá adé Jésù. Ṣérú adé tí Jésù dé rèé? No, ẹ sọ fún mi. Ṣérú adé tí Jésù dé rèé? Ẹ jẹ́ ká jọ mọ̀. Gbogbo wa náà la jọ mọ̀ kì í sọ̀rọ̀ àsọ bàníjà kíkiní. Gbogbo wa la mọ̀ pé adé ẹ̀gún ni wọ́n gbélé Jésù lórí. Pé Jésù dé adé ó dé lọ́run kò sẹ́ni tó rí nígbà tó dé torí kò sẹ́ni wa tó wà ń bẹ̀. Èyí tá a rí tí wọ́n fi ṣe kíní la rí. Bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn Jews èyí tó nígbà tó ṣí adé kúrò lórí yẹn fìlà tó dì yẹn làwọn Jews máa ń dé. Wọ́n mọra wọn níwọ̀n. Kò síbi tán ti ń dádé ní orílẹ̀ àgbáyé. Anywhere tẹ́ bá ti rí tán gbádé sórí ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá náà ti copy ẹ̀. Any place in the world tán bá ti gbé adé sórí ilẹ̀ Yorùbá ni wọ́n ti copy ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ lọ wá adé Queen Elizabeth nígbà tó gbádé sórí. Adé àwọn Aláàfin Ọ̀yọ́ ni. Bẹ́ẹ̀ ni adé wa nílẹ̀ Yorùbá ni. Kò síbi tí wọ́n ti ń dé. Bẹ́ẹ̀ ni mo sọ. Nígbà tó ràn mí yàn lọ síbí ni. Ó gbádé wọbẹ̀ ni. Lóòótọ́ wọ́n ń jọba ń bẹ̀ but wọ́n ń pè lọ́ba. Ìgòdò mí ìgòdò. Òun náà ń pè. Ìlú ìgòdò mí wọ́n ń pè adé ọba wọn ní Ògìso. Òun náà pọ̀ ọba wọn. Ọ̀rànmíyàn ló kọ́kọ́ dádé ní Benin. Anywhere tẹ́ bá ti rí tán ti dádé ẹ lọ wádìí ọmọ Yorùbá ló dádé ń bẹ̀. Ẹ lọ sí Ghana ọmọ Yorùbá wà ń bẹ̀ wọ́n dádé. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ẹ lọ sí Togo wọ́n wà ń bẹ̀. Yes, some part in America Ọ̀yọ́túnjí. Ẹ lọ sí Cuba ẹ bá wọn bẹ̀. Ìwọ wá lórí láyà o ń ṣe ọmọ ìdílé ọba o kàn ń pera ẹ lọ́ba o ti wá lórí láyà wọ́n pè pàdé o lọ síbẹ̀ o ti dé adé sórí. Orí ẹ̀yìn ó yẹ kán mú kúrò lọ́rùn ẹ̀ ni. Ó yẹ kán bẹ́ orí ẹ̀ fóògùn ni. Ẹ wo ẹ̀yin ènìyàn wa ohun tá a ti gbé wá rèé o. Ohun tójú wa rí rèé o. Ohun tójú wa rí rèé o. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV show. Àti kí wa pé a kú oríire ẹ kú àmójúbà olóyè Sunday Igboho gbogbo èkú tí ilé ẹ paramọ́ o ẹ mọ̀ra yín o ẹ paramọ́ o jagunjagun dé thank you all.